Ramadan insha Allah bá gba Ramadan ní tòní yóò pé 19 mọ́kàndínlógún so tí ń túmọ̀ sí wípé ìdá kan ìdá mẹ́ta àbí ìdá méjì nínú ìdá mẹ́ta àti fẹ́ kó nìyẹn kọ́lọ́run ọba kó dákun kó jẹ́ kí àgbà ìyókù náà nírọ̀rùn kọ́lọ́run kó má jẹ́ kí ẹ̀mí wa lọ sí la hawla wala quwwata níbi tí a bá tafsiru wa dé tí a sì ní a máa tẹ̀síwájú níbẹ̀ òun náà níbi tọ́lọ́run ọba tí ń bá Ànábì wa Muhammad tí ń bá sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ń tọ́ sọ́nà tí ẹ náà sì ń jẹ́ ìtọ́sọ́nà fáwa tá ń tẹ̀lé náà ibẹ̀ lọ́lọ́run ọba ti wá sọ pé fa kayfa tattakuna in kafartum yawman yaj'alul wildana shiba wa kayfa tattakuna in kafartum yawman yaj'alul wildana shiba as-samaa'u منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا Ọlọ́run Ọba wa Ta'ala bá ti sọ fún wa lánàá tá dẹ̀ sọ oríṣiríṣi àwọn tó rọ̀ máa yà yìí Ọlọ́run Ọba wa ń sọ fún wa pé fa kayfa tattakuna wa kayfa tattakuna ó ní bó lẹ ṣe fẹ́ sọ ara yín kafartum yawman bẹ́ẹ̀ bá lọ ṣe kèfèrí tẹ́ wùwá aláìgbàgbọ́ tẹ́ wùwá aláìmoore sọ́lọ́run ọjọ́ kan tó jẹ́ wípé yaj'alul wildana shiba tó jẹ́ wípé ní Ọlọ́run Ọba yóò ṣe àwọn ọmọ yàní ọjọ́ yẹn tó jẹ́ wípé ní yóò sọ àwọn ọmọ kéékèèké yóò sọ ọmọdé tí ó ní ewu lórí níbi wàhálà fìtínà ìfòòró tí wọ́n ó rí ìdààmú tí wọ́n ó rí Ọlọ́run wá ní tóun ó ṣe fún wọn nìyẹn ìtumọ̀ rẹ̀ ní wípé ní tó bá mú àwọn ọmọ kéékèèké tí wọ́n bá rírú fìtínà tó báyìí ẹ wá wo àwọn tó bá jágbàlagbà ń jọ náà irú fìtínà wo lẹ expect pé àwọn máa rí fìtínà tó lè mú ọmọ kékeré máa wo ewu lórí látàrí ìbẹ̀rù ọjọ́ ọ̀gbẹ́ndà kìyàmà wàhálà tọ́lọ́run bá ní ó ṣẹlẹ̀ ń bẹ̀ tó bá lè mú ọmọ kékeré máa wo ewu lórí àgbàlagbà kí ni ó ṣẹlẹ̀ sí وكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا وكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا ẹ wá wo tọ́lọ́run bá ṣe Ọlọ́run bá wá ṣe bẹ́ẹ̀ pé bí ó ti rí nìyẹn ká lè mọ bí ọjọ́ náà ṣe wúwo tó ká lè mọ bí ìbẹ̀rù ṣe ń bẹ́nu ọjọ́ náà tó ká lè mọ fìtínà tí ń bẹ́nu ọjọ́ náà ká lè mọ wàhálà tí ń bẹ́nu ọjọ́ náà láfi wá ń sọ fún ọ pé ìwọ tó bá mọ̀ pé ọláyà kò sí tó burú bẹ́ẹ̀ gbégẹ̀sì tó bá ti láyà alẹ́ pé ọ lè wọná tó bá ti láyà pé kí ní ojú ọ àti sàlàyé gbogbo yẹn lánàá lórí bí Ọlọ́run Ọba ó ṣe fi ìyà jẹ gbogbo àwọn tọ́lọ́run Ọba bá kó sínú sàáhìrù yẹn àbí iná yẹn àbí jàhímù yẹn àwọn iná méjèèje àti rojọ́ lórí ẹ̀ púpọ̀ so ìwọ tẹ́mi ẹ̀ bá wá gbé bẹ́ẹ̀ ìwọ náà sọpọ̀ fẹ́ kó bẹ́ẹ̀ sọpọ̀ fẹ́ kó bẹ́ẹ̀ gbogbo sẹ́tọ̀ fi wọ̀bẹ̀ ní ọmọ sí gbogbo sẹ́tọ̀ fi wọ̀bẹ̀ ìwọ̀n máa ṣe tẹra mọ́ ọ ní problem sọ ti gbọ́ السماء منفطر به كان وعده مفعولا السماء منفطر به كان وعده مفعولا
wá ṣe máa wo tọ́lọ́run ọba tún wá sọ ọlọ́run wá ní ya'ni bidhalika al-yawm as-sama'u munfatirun bihi as-sama'u munfatirun bihi. ọlọ́run wá ní sánmà tẹ́mi àti ẹ̀wọ̀n lókè yìí bí sánmà yẹn ṣe ga tó bí sánmà yẹn ṣe fẹ̀ tó ta ló lè sọ bí sánmà ti bẹ̀rẹ̀ fún mi ta ló lè sọ bí tó parí sí fún mi ìlú wo ló ti bẹ̀rẹ̀ ìlú wo ló parí sí kò sẹ́ni tó mọ̀ sọ wá rí bí sánmà ṣe wá tóhun tó lágbára tóhun tó gùn tó fẹ̀ tó tí ò sẹ́ni kankan tó mọ òpin ẹ̀ ọlọ́run wá ní pẹ̀lú wá wọdún tọ́lọ́run bá ti dáa tó ti dúró tí nǹkankan ò séwu tọ́lọ́run ọba gan tún bí pé kẹ́tún wo tó ní hal tara min futur ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. tọ́lọ̀ ní pé kẹwò bẹ̀ pé sẹ́rí tó lú bẹ̀ sẹ́rí ibi tí sánmà ti fàyà sẹ́ bá ń bẹ̀ látọdún tọ́lọ̀ ọba ti wá ọdún ọlọ́lọ́ndà ojú ta ló ṣe ń bì ojú bàbá ta ló ṣe ń bì ojú màmá ta ló ṣe ń bì ìtumọ̀ rẹ̀ ní wípé ní tí ò bá fi sojú bàbá ẹnìkankan wá tí ò sojú màmá ẹnìkankan wá tí ò sojú bàbá ńlá bá kú bàbá ẹnìkọ̀ọ̀kan wá ìtumọ̀ rẹ̀ ní wípé ní tí exist kò sẹ́ni tó mọ iye ọdún náà àfọlọ́run ọba tó dáa látijọ́ tọ́lọ́run ọba ti wá dáa nǹkankan ò ṣe rí o kò fọ́ rí kò jálulẹ̀ rí kò là rí. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ọlọ́run wá sọ wípé ẹ wò ó ṣé ẹ lè ríbi kankan tó ti yá ń bẹ̀ ṣé ẹ lè ríbi kankan tó ti fọ́ ń bẹ̀ ṣé ẹ lè ríbi kankan tí ààyè ti wà ń bẹ̀ ẹ wá wo láti yẹ́ẹ̀sì yẹn tọ́lọ́run bá ti wá ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run bá ti dá bẹ́ẹ̀ ẹ rí wípé ní àríbi kankan tó lu fótóró ń bẹ̀ ọlọ́run wá ní ṣùgbọ́n pẹ̀lú bẹ̀rù tí ó dé lọ́jọ́ ọ̀gbìn al-qiyama as-sama'u munfatirun bihi. as-sama'u munfatirun bihi kana wa'duhu maf'ula. ẹ wá máa wọ ọlọ́wọ́ ẹ̀yin àfọ́ ní náhù tẹ́ wà ń kálẹ̀ as-sama'u akọni àbábo abo náà torí ìtọ́fìmọ̀pá abo ní ó pọ̀ àbí tọ́lọ́wọ́ bá dákò ẹnu al-Qur'an ṣùgbọ́n jẹ́ wá bí ọ lè rẹ̀ nígbà tọ́lọ́wọ́ bá lò ń bí ó ní as-sama'u munfatirun bihi kí lé tí ò jẹ́ munfatiratun bihi àbí ṣe munfatira ló yẹ kó jẹ́ sọ́nà wá ṣe mistake ni ọlọ́run ọba ò ṣe mistake ìyẹn ní fi ń jẹ́ ká mọ̀ bí ọjọ́ náà ó ṣe rí ọlọ́run wá lò nǹkan akọ fún ìtumọ̀ pé ní ọjọ́ akọ ní ọjọ́ tí ó lè ní àwọn afá sàlàyé pé munfatiru yẹn tọ́lọ̀ ló munfatiratun sáà wípé nǹkan tí ó lágbára ní pé àsìkò gbángán kò tí ẹ̀ nídìí ká máa sọ̀rọ̀ akọ àbábo mọ́ ọ̀rọ̀ akọ àbábo kọ́ lélẹ̀ níjọ́ tí wọ́n ní ká lọ pàdé níjọ́ náà ẹlòmí ò jẹ gbèsè yóò nìgbó wá lọ gbà ń sánmà ó tẹ́mi lọ́rùn wá lọ gbà lọ́rùn wá lọ gbà lálkìyámà lọ́jọ́ tọ́lọ̀ ń pè lọ́jọ́ akọ ọjọ́ ńlá ó ní as-sama'u munfatirun bihi as-sama'u munfatirun bihi ibi tó ti wá mọ̀ wípé ọjọ́ yẹn kìí sí ọjọ́ kékeré ó wá ní as-sama'u munfatirun bihi as-sama'u munfatirun ó ní pẹ̀lú àwọn wàhálà ọjọ́ náà fìtínà ọjọ́ náà ìdààmú ọjọ́ náà sánmọ̀ sì máa fọ́pẹ́ yóò máa gba fífọ́pẹ́ sánmà tí nǹkan kan ò ṣe látọdún yìí yóò sì máa fọ́ yóò sì máa gba fífọ́pẹ́ ẹ sì máa rí tí ó máa fọ́
fùtúrù tọ́lọ̀ ní ò ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ tó ní farji al-basar hal tara min futur فارجع البصر هل ترى من فطور tó ní sẹ́ẹ̀rí fùtúrù mẹ́ fún ara Ọlọ́run yóò ajẹ́ kí fìtọ́rù ó ṣẹlẹ̀ sí ó ní idha as-sama'u fatarat إذا السماء فطرت ọ̀rí idha as-sama'u fatarat kò sọ pé fatarat إذا السماء فطرت pé yẹn sọ wọn pé sánmà kí ni abo ni wọ́n bọ́ lọ́wọ́ bá ṣe wá gbé wọ́n bí ọtí rí pé ọ̀rọ̀ akọ pé ọjọ́ yẹn ó máa ní agbára so idha as-sama'u fatarat ọlọ́ni ọjọ́ tí mò ń sọ ìjọ tí sánmà ó fọ́ tó tí ó bá fọ́ pẹ́ ọjọ́ tí ó bá fọ́ pẹ́ sọ pé Ọlọ́run sì ń lò abóngbà nù ṣùgbọ́n gbà tí kí ní yóò ṣẹlẹ̀ gangan ni pé was-sama'u munfatirun bí ó ti dọjọ́ akọ́nà náà السماء منفطر به in tí ó tún jẹ́ ó yí ọ Ọlọ́run tún sọ nù àyà míì pé wanshaqqati as-samaa tọ́lọ̀ ọba tún lọ wọ́n sọ pé inshaqqati ló tún ṣe kíni as-samaa sófin ìlínú àbí ní inshaqqati as-samaa jẹ́ fáyín lọ ó ti rí pé sàmọ́ ó lò nǹkan abo fún ó ti yé وانشقت السماء Ọlọ́run bá fi àwọn èèyàn ròyìn ọjọ́ yẹn náà fún wa ní o pé ọjọ́ yẹn sánmà gan ó ṣe kíni yóò gba fífọ́ pẹ́ وانشقت السماء فهي يومئذ واهية ọlọ́jọ́ yóò sì ṣe kíni yóò lẹ yóò kágara kò ní lágbára mọ́ gbogbo kó Ọlọ́run yóò gbogbo yẹ gbogbo ó fọ́ yóò tún فهي يومئذ واهية ẹ̀hẹ́n فهي يومئذ واهية wọ́n tún wá máa wọ̀ kan náà tún wá sọ pé wa yawma tashaqqaqu as-samaa ويوم تشقق السماء bil-ghamam بالغمام ونزل الملائكة تنزيلا ويوم تشقق السماء بالغمام tatashaqqaqu náà nù o وننزل tafa'ala yatafa'alu tatashaqqaqu ṣùgbọ́n torí pọ̀ lè fi hàtù táà kan ó wá di kí ni tashaqqaqu ó ti yé Ọlọ́run ní ọjọ́ tó jẹ́ wípé ní sánmà ó ṣe kí ni ó tún rí pé abo náà Ọlọ́run tún lò fún bẹ́ẹ̀ ń tashaqqaqu ويوم تشقق السماء بالغمام ọlọ́jọ́ tí sánmà tí ó gba fífọ́ pẹ́ tí ó fọ́ pẹ́ pẹ̀lú ẹ̀sùn òjò táwọn màláíkà wà máa ṣe kí ni tí wọ́n máa sọ kalẹ̀ ńjọ́ náà وننزل الملائكة تنزيلا wọ́n máa wá wò ó nígbà t'Ọlọ́run bá wá gbé àwọn yẹn wá fún wa dákun Ọlọ́run bá wá lóun ó fọ́ sánmà tí ò tí ì fọ́ láti jọ ọdún tí wọ́n àti tí tó yẹ pé babalábá kú àwọn ìbíyàn sánmà yẹn ò fọ́ o Ọlọ́run wá níjọ́ yẹn òun máa ṣe kíni òun máa fọ́ dákun mélòó lára àwọ èèyàn ní tó bá fi mú sánmà tó fọ́ pẹ́ tó di pé gbogbo àwọn òkè gbogbo wọn tú Ọlọ́run bá sọ wọ́n di erùpẹ̀ mélòó lára àwọ èèyàn ìwé èèyàn tó wá ń ṣàgbére sọ́lọ́run tó ń fọ́nbù sọ́lọ́run tó ń sọ pé ọjẹ́ nǹkan kan wájú Ọlọ́run mélòó lára rẹ̀ sọ tó sánmà ni kọ́lọ̀ ká tún wá lè mà pa àjámọ́ nkankan pa àtó nkankan Ọlọ́run tún wá jọ yẹ wa pé antum ashaddu khalqan amis sama'u banaha أنتم أشد خلقا أم السماء بناها أنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها وأغطش ليلها وأخرج ضحاها وأغطش ليلها وأخرج ضحاها ẹgbọ́n tó lọ́wọ́ bá sọ ó ní أأنتم أشد خلقا أم السماء بناها أنتم أشد خلقا أم السماء بناها ẹ wo béèrè tọ́lọ́wọ́ wá béèrè ọlọ́ni sẹ́yìn ẹ̀dá tẹ́ntẹ́n
tẹ́ ń sọ pé kò sí ọjọ́ ọgbẹ́ndà kìyàmà. أأنتم خلقني أم السماء بناها sẹ́yìn tẹ́lẹ̀ gbàgbọ́ nínú ọjọ́ alkìyàmà ẹgbàgbọ́ pé sánmà kan ń bẹ ẹgbàgbọ́ Ọlọ́run ọba kan ń bẹ ẹgbàgbọ́ Al-Kùránì ń bẹ ẹgbàgbọ́ jíjíṣẹ́ ń bẹ ẹgbàgbọ́ pé Ọlọ́run ọba tiẹ̀ lágbára lé lérí antum ashaddu khalqan. أأنتم أشد خلقا أم السماء بناها Ọlọ́run wá béèrè ó ní antum ashaddu khalqan sẹ́yìn ni ẹ̀dá tó fi ń le jù ní dídá ni àmì sàmà ubanaha أم السماء بناها àbí sánmà tó jẹ́ pé ní Ọlọ́run ọba mọ́ sẹ́mọ̀ pé ní kò sọ pé òun kàn ní kó mọ́ ẹbẹ́ tọ́lọ́run ọba ṣe kí ni ó bà náà rẹ̀ ó mọ́ kó lè dúó rẹ̀ kó mọ́ gbogbo ẹ̀ kó lè dúó dáadáa ó lò fún bẹ́ẹ̀ pé ṣé mímọ̀ sánmà tá a mọ̀ sánmà òun ló le jù ní àbí dídá tá a dẹ́yìn ẹ̀dá. أنتم أشد خلقا أم السماء بناها ṣé sánmà ní dídá rẹ̀ le jù ní àbẹ́yìn ẹ̀dá èwo ló le jù nínú méjèèjì so tó bá jẹ́ wípé ní ẹ̀yìn ẹ máa wo istifam tọ́lọ́run bá lò ń bẹ̀ yẹn nǹkan rí ní sẹ́yìn pé kìí ṣe pé ń bi wá lé náà pé istifam ó kún sáwọn oríṣiríṣi àmọ́ ní hakiki ọ́ ní balagi ó padà pín ó ti yé yóò máa sọ fún ọ wípé ní hakiki ní béèrè question lọ́wọ́ rẹ̀ so balagi nù wọ́n ní nǹkan rí tí ó máa sọ fún ọ wípé kìí ṣe pé ní Ọlọ́run bá expect pé kó fún ilé sí ṣùgbọ́n jẹ́ sọ fún ọ pé kódà máa tawbih ó tún lè wà ń bẹ̀ wọ́n máa tún yóò tún fi láálí fún ẹ̀yin dẹ̀dẹ̀ rẹ̀ ṣe ẹ̀yin lẹ wá lè jù ní dídá ni ẹ̀yin lè jù ní dídá ni àbáwọ̀ Ọlọ́run ọba tá a dá sánmọ̀. أأنتم أشد خلقا أم السماء بناها àbí sánmọ̀ táwọn Ọlọ́run ọba dá sóun ló le jù ní àbẹ́yìn tẹ wá múra kankan èmi tó yẹ pé ní mo dá sánmọ̀ mo dá gbogbo ẹ̀ ó rí bó ti rí tẹ́ rí hùn èmi mo mọ̀ bó ti rí ìdẹ́dà yìí èmi mo mọ̀ bó ti rí sánmọ̀ mo wá ní yóò fọ́ pẹ́ níbi ìbẹ̀rù fìtínà wàhálà ọjọ́ gbẹ̀ndà kìyàmà bó wà lẹ́yìn ẹ̀dá mélòó wá lára tí táà lè tún dànù ká tún bí eruku ká tún jákujàku ká tún jákàjàká nígbàtà bá tú sánmà ta fọ́pẹ́ dákun in tí wọ́n fi tú inú èèyàn láyé ń bí tán bá gbé K47 àbí wọ́n gbé kìnnìkan tán bá tú sí èèyàn láà nísìn kí ni ó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ lè fi já bútẹ́bútẹ́ wá wo Ọlọ́run tó yí sálẹ̀ ju AK-47 sí sánmà kó fọ́ أنتم àjíyọ wọ́n ti yìnbọn sókè tán ju bọ́m̀bù sókè tán ju mísáìlì tán ju gbogbo àwọn nǹkan olóró tán jù sókè ìjọ lẹ́gbọ́ pé sánmà yarí ìjọ lẹ́gbọ́ pé sánmà fọ́rí nígbàtẹ́ ẹ̀ bá ti wá gbọ́ gbogbo yẹn ṣé wàá mọ̀ wípé ní ìdẹ́dà tọ́lọ́run bá dá wa ló le jù tó dá sánmà ló le jù so lẹ́yìn ẹ̀dá ò fi ronú pẹ̀lú bí tẹ́ padà sí ẹwà Ọlọ́run bá ṣe gbé béèrè yẹn bọ́lọ́run bá ṣe máa ju àwọn béèrè tí ó máa lo àwọn istifahamat tọ́lọ́run bá máa gbé wánú al-Qur'an bí ṣe máa lónú ìgbà mí ó lè lo al-istifahamu at-taqriri tó yá pé ní ìbéèrè tó fẹ́ béèrè at-taqriri ní ń fi ọ̀rọ̀ rin lẹ́ ní kò expect pé kẹ́ dáhùn lóhùn. أنتم أشد خلقا أم السماء بناها nínú bí tọ́lọ́run bá ti sọ pé alaysa Allahu bi ahkamil hakimin alaysa Allahu bi ahkamil hakimin أليس الله بأحكم الحاكمين أليس الله بأحكم الحاكمين al-istifhamu at-taqriri nìyẹn sọ́lọ́wọ́ bá wá ń bí lẹ́rẹ̀ pé kẹwàá dáa lónìí pé nígbàtọ́lọ́ ni alaysa Allahu bi ahkamil hakimin pé ṣé kìí sí Ọlọ́run ní tó lè dájọ́ ju àwọn tí máa dájọ́ lọ ni tí wọ́n expect pé kẹ sọ pé yes or no ni sọ́lọ́wọ́ bá expect yes or no lọ́dọ̀ yìí ni أليس الله ìfìrin lẹ́ fún ìnìyàn ìyẹn náà pè ní al-istifhamu at-taqriri ilé kí ó láwà ẹjá gbéra wa débẹ̀ díẹ̀ أليس الله بأحكم الحاكمين sọ Ọlọ́run ọba fọ̀rọ̀ rin lẹ́ ń bẹ̀ yẹn ni nínú istifhamu yẹn pé al-istifhamu at-taqriri ìlọ́lọ́wọ́ bá ló ń bẹ̀ yẹn
níbò mí Ọlọ́run bá sí ló al-istifhamu at-tawbihi yóò lo al-istifhamu at-tawbihi gẹ́gẹ́ bí ètò sọ́nà al-Qur'ani pé atabuduna ma tanhitun. ẹ máa gbọ́ al-istifhamu at-tawbihi ìbéèrè tó jẹ́ wípé ní wọ́n fi kó láì fi báyàn wọ́n fi búyàn yóò dàbí ìbéèrè ni ṣùgbọ́n wọ́n fi ṣe mọ́ ẹni wọ́n fi kó làálí fún ọ ni atabuduna ma tawbihi ni tanhitun. ẹ̀rọ ni atabuduna ma tanhitun ǹjẹ́ máa sin tó jẹ́ pé ẹ̀yin náà lẹ́fọ́ ara yín gbẹ́ ṣe ń béèrè lọ́wọ́ wọn ni pé ìbéèrè ẹ máa sin ǹjẹ́ atabuduna ǹjẹ́ máa sin ma tanhituna in tó jẹ́ wípé ní ẹ̀yin lẹ máa ké lẹ máa ń àdá lẹ ń gbé fún ara yín ṣe náà lẹ máa forí balẹ̀ fún kí ní sọ fún ọ ṣe ẹ̀ nílá ké yìí so irú al-istifhamu yẹn náà pè ní al-istifhamu at-tawbihi nígbà wọ́n fọ́ra yín bẹ́ẹ̀ lẹ máa sìn ìsúnmọ́ pé lákẹ́ yín sọnù ẹ mọ́gọ́dẹ̀ nú ọsọ́ o ẹ mọ́gọ́dọ̀ nú ẹsọ ẹrin dìndíẹ̀ o atabuduna ma tanhitun. Atabuduna ma tanhitun. nínú ẹ̀ náà ni al-istifhamu al-inkari ìbéèrè tó jẹ́ wípé ní ìkárù ni wọ́n fi sàtakò tó fẹ́ rò pé bóyá ọ̀ní lẹ́mí irú tó bí tán sọ pé hali jazaa'ul ihsan hal jazaa'ul ihsani illa al-ihsan. ń sẹ́rò pé nǹkan míì tún lè máa bẹ fún dáadáa ẹ̀san dáadáa kan lè máa bẹ tó ju dáadáa lọ náà ni ọkùn wọ expect kọ fèsì máa ìtumọ̀ ẹ̀ náà ni wípé ní kò sí tí ó máa tún bẹ dáadáa fún ju kíní náà lọ hal jazaa'ul ihsani. so nǹkan míì tó lè fẹ́ mú wá tí ó takò yẹn wọ́n ti takò nǹkan míì tó lè fẹ́ ṣe kíní tó lè fẹ́ mú wá tí ó takò ọ̀rọ̀ yẹn bá wọn ṣe kíní so irú istifham al-inkari nù pé kọ́ wá sọ pé bóyá dáadáa tá bá dẹ̀ wò mọ́wùlẹ̀ sọ pé tá bá dẹ̀ wò bá ṣe jù wá fún ọgbọ́n ti ṣe ìkárù fún hal jazaa'ul ihsani illa al-ihsan. mọ́wùlẹ̀ máa sọ pé bóyá kíní kan àbí kíní kan tún lè ṣe kíní kan ò sí nǹkan kan tó lè máa jẹ́sàn dáadáa ju dáadáa náà lọ ìtumọ̀ rẹ̀ náà nìyẹn so irú yẹn ni al-istifhamu illa al-ihsan. al-istifhamu kí mo pè yẹn al-inkari. bẹ́ẹ̀ náà ni a ní al-istifhamu at-ta'ajjubi al-istifhamu at-ta'ajjubi èyí tó jẹ́ wípé ní ìbéèrè náà ló máa béèrè ṣùgbọ́n òfin ṣe mọ̀ ní pé bí èyí tọ́lọ́run ọba sọ́nà al-Qur'an pé kayfa takfuruna billahi wa kuntum amwatan fa ahyaakum. Kayfa takfuruna billahi wa kuntum amwatan fa ahyaakum. ẹ máa wọ ìṣe ń pé ìṣe ìmọ̀ ní pé kayfa takfuruna billahi. Kayfa takfuruna billahi. sọ́wọ́ pé àdátù istifham náà sáni wá kayfa takfuruna billah bó lẹ́yìn ètò tí wọ́n máa ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run bó lẹ́sẹ̀ máa ṣe kèfèrí tẹ̀ nígbọ́ Ọlọ́run ọba gbọ́ kayfa takfuruna billahi wa kuntum amwatan ẹ̀yin wọn wọ́n sì rè òkú ní tẹ́lẹ̀ o kan tó sọ ẹ́ndà láàyè ìgbẹ́ pé bó lẹ́sẹ̀ yá láì mọ̀ rí báyìí ẹ̀pẹ́ ń ṣèyàn lè mọ̀nú ṣùgbọ́n rú béèrè kìí ṣe béèrè pé àwọn ya fún alẹ́sìn ṣùgbọ́n ìṣe mọ̀ ní pé bó lẹ́yìn ìṣe jàkúyà báyìí kayfa takfuruna billahi ọ̀rọ̀ yín jọ mí lójú o bó lẹ́sìn mọ́ tún wá ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run wa kuntum amwatan. èyí tó jẹ́ pé òkú ní tẹ́lẹ̀ sí níbì kankan tẹ́lẹ̀ exist tẹ́lẹ̀
فأحياكم ó wá di pé ó yè yín ó sọ yín dẹ alààyè ó dẹ tẹ́ dálàyè bó lẹ́tùn wá sí máa ṣe kèfèrí bẹ́ẹ̀ tó ṣàánú yín tó síjú àánú wò yín tó sọ yín dálàyè ló yẹ kẹ́ máa bọ òun ló yẹ kẹ́ máa forí balẹ̀ fún òun ló yẹ kẹ́ máa kójọ sí yín fún ó sọ wá jẹ́ pé òun lẹ́tùn wá ń ṣàgbéré sí òun lẹ́tùn wá ń kọ ọ̀rọ̀ sí lẹ́nu ó ṣe jóun. وكنتم أمواتا فأحياكم. So àwọn alistifahamati yẹn ó lọ bẹ́ẹ̀ tí Ọlọ́run ọba lò nínú Al-Qur'an. السماء منفطر به كان وعده مفعولا كان وعده مفعولا السماء منفطر به كان وعده مفعولا السماء منفطر به كان وعده مفعولا. Ọlọ́run má gbé mi wá tí ó wà ní àtàhákù mi ńgbà mi ṣe pé ní ìfìyàn sí yẹ̀yẹ́ ìfìyàn gbá mi dín bí irú àwọn tọ́nà ọbó sọ fún nínú náà pé dhuk innaka antal azizul karim dhuk innaka antal azizul karim dhuk innaka antal azizul karim ó yá mọ́ tọ́nà wà ẹ̀ dhuk innaka ṣe bí wọ́ antal azizul karim ṣe bá bí yìí ní ọgbà tó ń bẹ láyé ṣe bá lápọ̀nlé ni ọ́ ṣe bẹ́ ni ẹ̀pọ̀nlé ẹni yìí abí yìí ni ó yá máa tọ́ wà ẹ̀ máa gbádùn ẹ̀ náà máa sọ fún yàn pé kí yàn máa tọ́nà wò kí náà sọ fún àtàhákù mínú máa fi yàn sí yẹ̀yẹ́ ayáyọ́ ẹ máa tọ́wò lọ́wọ́ ẹ máa tọ́wò máa tọ́wò ṣe bí wọ́n la bí yìí ìwọ ni Mr. All ìwọ ni gbogbo ẹ̀ ìwọ ni lọ́tún ìwọ ni lósì kò sí mi ìwọ ni ọ̀nà kápárù lọ́n kéjì kárù ẹ máa tọ́nà wò báyìí máa tọ́wò أنت العزيز الكريم ذك إنك أنت العزيز الكريم. nínú àwọn alistifahamu yẹn istifahamati yẹn a tún ní alistifahamu atahqiri èyí tó jẹ́ wípé ní a máa fi kéré èèyàn nínú ìta ma fi kéré èèyàn onírú èyí tí wọ́n sọ sí ànábì Ọlọ́run pé ahadha alladhi yadhkuru alihatakum ahadha alladhi yadhkuru alihatakum sílẹ̀ iná ẹ̀tìrí ahadha alladhi ó bèèrè ọ̀rọ̀ náà ni pé ǹjẹ́ ahadha eléyìí o ń lẹ́n tó ṣe wípé ní yẹ̀dùkúrù alihatakum so ní dákọ̀ àwọn olúwa yín tí ń pè àwọn orúkọ tí ń pè àwọn tẹ́ ń bọ tí ń pè tí ń bú wọn tí ń yẹ̀yẹ́ wọn tí ń yàkàyàkà wọn sílẹ̀ iná láwọn pẹ́ wọ́n máa pẹ́ sílẹ̀ iná ni kí náà sọ wọ́n ti fọ́ pé kò jẹ́ nǹkankan nù wọ́n ti fojú kéré ẹ̀yẹ so irú al-istifhamu tó ló ń bẹ náà pè ní kíni al-istifhamu at-tahqirij sílẹ̀ iná àtàkìrí ni ẹbẹ́ náà ni a ní al-istifhamu at-tashwiqi èyí tó jẹ́ wípé ní yóò máa mú yàn jẹran yóò máa mú yàn fẹ́ béèrè ìbéèrè yóò jẹ́ yẹn wà curious kí yóò ní jẹran irú ẹ̀ létán sọ pé وما أدراك ما القارعة وما أدراك ما القارعة kí ló fi mọ̀ tí kọ́rẹ̀ àti máa lù kòkòkò wọn jọ gbé ìdàl kìyàmọ̀ ló fi mọ̀ gan وما أدراك ما القارعة
gan ni pé mo wà curious mo fẹ́ mọ̀ ó yá sọ kí ló fi mọ̀ gan wa ma adraka mal qari'ah ìta ń pè ní yawmul qari'ah yẹn tí ó wà lù ní kókó tí wá já báyún kí ló fi mọ̀ gan ó yá ọmọ tá bá bíyàn pé kí ló jẹ tẹ́lẹ̀ ẹkùn gan kí ní gbénú rẹ gan wa ma al-istifhamu at-tashwiqinu kí ní gbénú ẹ̀ gan ìtumọ̀ pé mo fẹ́ mọ̀ mo níjẹ̀ ìrántí láti mọ̀ tí ń gbénú ẹ̀ yẹn ó ti yé wa ma adraka mal qari'ah kí ló fi al-qari'ah àyẹn kí ló fi mọ̀ gan mo ní tashwiq mo ní ṣáùkù sí so wọ́n ìyẹn ni al-istifhamu at-tashwiqi wa ma adraka mal qari'ah as-sama'u munfatirun bi kana wa'duhu maf'ula as-sama'u munfatirun bi kana wa'duhu maf'ula. Bẹ́ẹ̀ náà ni a ní al-istifhamu at-tamanni èyí tó jẹ́ wípé ní èyàn ó máa fi ran kan pé bóyá ó pùsí tún lè ṣe kíní bóyá ó pùsí tún lè wà bí irú ètò Ọlọ́run sọ nínú Al-Qur'ani pé àwọn tí wọ́n máa bèèrè nígbàtí tọ́wọ́ bá ti tẹ̀ án tán ti dáná tọ́nà ti bán títí án ti bán wà máa sọ pé fahal lana min shufa'a ẹ̀dàkùn sáà lérẹ́ tí wà sí pé wà báyìí ṣàpọ̀ wọ́n ní kíni tàmà wọ́n ní ẹran kan pé sáàsì lè rí ẹni tí ó wà padà sí kíni tí ó wà sí pé wà mọ́ báyìí ọ nípa wọn béèrè yẹn kìí ṣe béèrè tó request pé kó sọ yes or tí wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn ìyẹn náà ń pè ní kíni al-istifhamu at-tamanni bẹ́ẹ̀ náà ni a ní al-istifhamu al-istinasij al-istifhamu al-istinasij pé ìbéèrè tẹ́bẹ̀rẹ̀ tó ẹ́pẹ́ ní àfi ń bára ẹni nájú ni àfi ṣe kíni àkànfí ń bára ẹni nájú inú eré ìtọ́lọ́wọ́n ọba sọ fún ànábì Musa alayhi salam tó ní wa ma tilka biyaminika ya Musa wa ma tilka biyaminika ya Musa wa ma tilka biyaminika ya Musa Ọlọ́run tó lo tílíkà fún ṣé kò ti máa ti ń bẹ lọ́wọ́ rẹ̀ wà máa tílíkà ó ti mọ̀ pé àlàásọ́ ní ṣe bí àṣọ abo ni tílíkà ni ó ti wá lo tílíkà fún wà máa tílíkà ní ó ti mọ̀ tí ń ṣe kí ni ó wà lọ́wọ́ ẹ̀ ló fi lo tílíkà tí ló wà mọ́ tálíkà wà máa tílíkà ó wá ní wà máa tílíkà bí ẹ̀mí níkà ya Musa kí ni tí ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ ìwọ Musa sẹ́yìn pé kàn bá ṣe kí ni ń bá nájú ní bá ṣe fàájì ní kíkò express kọ́ sọ pé ọ̀pá mọ̀ ní olúwa mi bó bá ti ẹ̀dá wọn pọ̀ ọ̀pá ní ń bá ṣe kíni náà ni toró gangan ti máa ti ń bẹ ní ọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ so yẹn náà fi ń pè yẹn ní al-istifhamu al-istinasij wa ma tilka biyaminika ya Musa wa ma tilka biyaminika ya Musa àtúnwá ní al-istifhamu at-tahdidi al-istifhamu at-tahdidi istifhamu ètò jẹ́ pé ní wọ́n máa fi dẹ́rùbọ̀ ni ìhalẹ̀ mọ́ ìfidẹ́rùbá ní kọ́ lè tètè ronú kí wádà pé threatening yìí tó bá sọ́ra ó lè padà dín tí ó dòdòdó ìlérè tọ́lọ́wọ́ bá sọ́nà al-Qur'ani pé alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam tara sọ wá rí ni alam tara ó fojú rí kayfa ṣé lákẹ̀ẹ́rẹ́ ò gbé kayfa alam tara kayfa bó ti jẹ́ wípé fa'ala rabbuka olúwa rẹ̀ ṣe bi ashabil fil
pẹ̀lú àwọn asábìlì fíìlì àwọn ìjọ elérin ṣé ọ̀rí tọ́ọ̀bá wá rí ọ̀ sẹ́ǹsì ẹ̀ tọ́ọ̀bá wá sẹ́ǹsì ọ̀gbọ́n nù tàrí ọ̀rí kàrí ìtumọ̀ rẹ̀ ní pé ní tán bá sọ fún yà pé ní orí yàn kan tó fẹ́ jí nǹkan wá ní orí bá ṣe aníní rí àrí sẹ̀pá níní adigunjalè ńlá ni tán padà fi ẹ̀yìn rẹ̀ ti àgbá àbí tán padà fi ẹ̀yìn rẹ̀ tí àgbà tán pa so tó wá sọ fún ẹ̀ntàn pé sọ ọmọ bí wọ́n ṣe sí àníní kí lọ sọ fún ọ̀pọ̀ ọtí ń hà dáadáa rẹ̀ náà tí ń dẹ́rùbò náà pé ọtí ń tírẹ́tìnà ẹ̀kẹ́ ìtumọ̀ pé nítọ̀ bá jáwọ́ bí ìmọ̀ ẹjalè tó fẹ́ máa ṣe tí wọ́n padà ṣe fún ọ náà gbẹ̀yìnú. alámútọ̀rọ̀ kayfa fa'ala rabbuka bi ashabil fil. so ìyẹn ni al-istifhamu at-tahdidi pé ṣé rí bí Ọlọ́run ṣe fáwọn ashabul fil àwọn àjọ ilé ní ẹ̀rí bọ́lọ́run ṣe pọ́n rẹ́ so ṣé iná lẹ́yìn náà rawọ́ léhùn tí iná lẹ́yìn náà rawọ́ léhùn àbí so ìtumọ̀ rẹ̀ ní pé ní ti fi ń dẹ́rù bá wọn yẹn káwọn náà lè jìnnà sí tí ó kó parun bá wọn. alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil. sọ́lọ́ ń béèrè ni pé kó dáhùn pé mo rí àbí ń rí sẹ́ǹpé ìṣe pé ń béèrè pé kí ni mo rí àbí mi rí ní tí ń fi ń sọ fún ọ náà ni pé ẹjọ́ rí yín ó pé o ẹjọ́ rí yín ó pé o bẹ́ẹ̀ náà ni a ní al-istifhamu al-istibta'i nígbàtẹ́ bá ti rí èdè yóò fi béèrè nígbàtẹ́ bá ti rí pé nǹkan tí ń ṣe kíni ní tí ń falẹ̀ ní tí ń pẹ́ nírú èyí táwọn sàábí ànábì wa Muhammad béèrè pé a ti wà lẹ́nu kíní mata nasrullah mata nasrullah wọ́n ní pé àrẹ́sẹ̀ yẹn ti ń pẹ́ kíní ti ń pẹ́ mata nasrullah sẹ́mọ̀ ẹgbẹ́ ní wọ́n expect èsìn ṣùgbọ́n inú ẹ̀ náà ni pé ọ sọ pé kíní òde ní ti ń pẹ́ ìjọ́ ló wá fẹ́ dé gan ìjọ́ làrán sí Ọlọ́run fẹ́ dé gan so wọ́n béèrè náà ni ṣùgbọ́n istifhamu yẹn al-istifhamu al-istibta'i mata nasrullah ìgbà wo gan làrán sí Ọlọ́run ọba fẹ́ dé o ala inna nasrallahi qarib. Ọlọ́run sì fún ẹlẹ́sì náà pé àrùn tí ti ṣe kíni ó ti dé tán ṣùgbọ́n rú ìbéèrè tán fẹ́ mọ̀ pé nǹkan ti ń pẹ́ ti ń falẹ̀ jù tí ń lọ fà bẹ́yẹn al-istibta'i mata nasrullahi ala inna nasrallahi qarib. bẹ́ẹ̀ náà ni a ní al-istifhamu al-istirshadi èyí tó jẹ́ pé ní èyàn fi wá máa béèrè ọ̀nà mọ̀ ní fíre tọ́lọ́wọ́ bá sọ pé ní yas'alunaka 'anil ahilla yas'alunaka 'anil ahilla ìtumọ̀ rẹ̀ ní pé ní wọ́n ń bọ̀ wá béèrè nípa àwọn ìlétésù lọ́wọ́ rẹ̀ yas'alunaka 'anil ahilla so irú béèrè yẹn tán bá wá dé tán wá ń béèrè pé ní mal ahilla kí láwọn ìlétésù sẹ̀mẹ̀ pé ní irú yẹn wọ́n ṣe kí ní ẹ istirshadi ni láti fi wá ọ̀nà mà yas'alunaka 'anil ahilla so yẹn láàfi pé ní al-istifhamu al-istirshadi yas'alunaka 'anil ahilla bẹ́ẹ̀ náà ni a ní al-istifhamu al-ikhtibari istifhamu tó jẹ́ pé ní wọ́n fi ń ṣe tẹ́stì fún ọ ni àbí ikhtibaru tẹ́ máa ṣe ìdánwò tẹ́stì tí wọ́n fi tẹ́stì ẹni wọ́n fẹ́ fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ni wọ́n fẹ́ fi ṣèdánwò fún ọ ni bóyá ó pàṣẹ àbọ̀ ní pàṣẹ bí irú ètò wọn bá ṣe fún Ànábì Ìsá pé salatu wassalam wa idh qala Allahu ya Isa ibn Maryama a anta qulta lin-nasi ittakhidhuni wa ummi ilahayn wa idh qala Allahu ya Isa ibn Maryama عيسى بن مريم وإذ قال الله يا عيسى
عيسى بن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين وإذ قال الله nígbà t'Ọlọ́run ọba sọ وإذ قال الله ẹ rántí ìgbà t'Ọlọ́run ọba sọ pé يا عيسى oníwọ̀ Ìsá بن مريم ọmọ Maria ọmọ Mary ọmọ Maryam أأنت ǹjẹ́ wọ́ قلت للناس lọ sọ fáwọn ènìyàn اتخذوني ọwọ́ polongo fáwọn èèyàn pé ẹ mú èmi Ìsá ní وأمي إلهين ẹ mú èmi Ìsá àti màmá mi ẹ mú àwọn méjì lólúwa sí wọ́n lọ ń sọ bẹ́ẹ̀ fún wọn kí lọ́lọ́run ṣe fún wọn ànábì Ìsá ṣe ti bá rù fún ni ó sì dánwò fún ẹ̀yàn pé kó fìgbà kankan sọ pé òun ní ká mú òun lọ́lúwa náà tẹ́lẹ̀ lọ́nà wá ṣe tẹ́sì fún pé sí wọ́n gan lọ ní kí wọ́n mú ọ ní olúwa àti ìyá rẹ̀ قلت للناس sí wọ́n lọ sọ bẹ́ẹ̀ وأمي إلهين sí wọ́n lọ dánrú ẹ̀ wò أنت قلت للناس اتخذوني وأمي إلهين sẹ́rù yẹn ni a ń pè ní al-istifhamu al-ikhtibari sọ wá pọ̀ lọ bẹ́ẹ̀ ìtawà fẹ́ lò ń bẹ̀ ní tó gbé wa lọ síbẹ̀ níbi tí Ọlọ́run ọba ti ń jẹ́ ká mọ̀ àwọn ò ní jẹ́ kó mọ̀ àbí Ọlọ́run ọba jẹ́ ká mọ̀ pé antum ashaddu khalqan amis sama'u banaha أنتم أشد خلقا أم السماء بناها méjì pàdé ń bẹ̀ yẹn ni torí àwọn ìsìfọ̀hámọ́tì méjì lè pàdé ń bò mí nǹkan rí lè pàdé tàbí kíbírú eléyìí أأنتم ó kọ́kọ́ ṣe nǹkan fún wọn ó tún wá ṣe tàbí ìkù fún wọn pé a ń tún sẹ́yìn ni أشد خلقا ní dídá tàdá yìí le jù ní أم السماء بناها àbí sánmà tó jẹ́ pé ní Ọlọ́run ọba mọ́ ó kọ́ èwo ní dídá rẹ̀ le jù so dídá èyí tó wá le jù làwa wá ń sọ fún yín pé asàmá munfatirun bí السماء منفطر a tún wá lo munfatirun kí láàké èyí ó tún lè pé àlò munfatirọ̀ tún kí ṣe pá a sì ṣe kí ṣe pá a sì sọ amọ́ntà ń sọ pé pẹ̀lú bọ́jọ́ náà ó ti rí السماء منفطر به sọ sánmà yẹn làwa sọ fún yín pé ní yóò wá fọ́pẹ́ yóò tú gbogbo yóò fọ́ yẹ́lẹyẹ̀lẹ yóò túká sí kò wáyé kẹ́yìn náà ronú gbogbo kìlọ̀ tá ti ń ṣe fún yín bọ̀ látàárọ̀ Ọlọ́run wá ní ó yẹ kẹ́ ronú sí i السماء منفطر به كان وعده مفعولا السماء منفطر به كان وعده مفعولا torí pé ní káànà wa'duhu mọ́ ọ̀bọ̀ bọ́lọ̀ tó ṣe ló ń bẹ̀ pé káànà ìtí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí inú ẹ pé ní tí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò tún máa bẹ bẹ́ẹ̀ náà ni ó sì tún ṣe máa ṣe kíni ni ó tún ṣe máa rí lọ́jọ́ iwájú كان وعده مفعولا àdéhùn Ọlọ́run tó bá ṣe maf'ula ìntàkẹlẹ̀ ti ṣe already ni tọ́lọ̀ bá ti sàdéhùn kan báyìí ó ti wà maf'ul wọ́n wùlẹ̀ wo pé ṣé yóò wá ṣe àbí kò ní ṣe kíni kò ní ṣe mọ́ كان وعده مفعولا ìtumọ̀ rẹ̀ ní pé ní gbogbo tọ́lọ̀ ọba tí wọ́n ń kà fún wa pé ọjọ́ tí àwọn òkè ẹ̀pẹ́ ti ń gbé bọ̀ pé òun máa fún wa lóúnjẹ pé fèmí àtàwọn ẹlẹ́bọ́lẹ̀ pèmí àtàwọn tí wọ́n ń pẹ́rọ ọ̀rọ̀ lọ́wọ́ bá nírọ́lẹ̀ mo ní nǹkan tí ń fi fìyà jẹ wọ́n lọ́dọ̀ mi mo ní ná mo ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mo ní oúnjẹ burúkú tí ma fún ẹ jẹ olómi burúkú tí ma fún ẹ jẹ mo ní yẹlẹ́tẹ̀ èrò tí ma fi jẹ wọ́n bẹ́ẹ̀ náà àwọn òkè máa rí pé mo fọ́ wọn àwọn òkè máa rí pé mo sọ wọ́n di iyẹ̀pẹ̀ máa rí pé mo mì gbogbo ilẹ̀ máa rí pé mi Ọlọ́run ọba mo ṣe gbogbo àwọn nǹkan ìmọ̀ tẹ́ fi rí ọjọ́ náà pé ọjọ́ náà ti dé tán ó wá ní Ọlọ́run tó wá fi ọ̀ràn sùn wá wípé ní òun ránṣẹ́ sí wa òun ránṣẹ́ sí yín òun gbódìjẹ́ sí rẹ̀ sí yín gẹ́gẹ́ bó ń sì ránṣẹ́ sáwọn ìjọ ànábì Musa
tó ń ṣe gbé ànábì Mùsá dìde sí wọn òun rán sí Fíráúnà ó ní tó ń ti bẹ́ẹ̀ náà Fíráúnà wá padà ṣẹ̀ Ọlọ́run kò gbọ́rọ̀ sí Mùsá lẹ́nu kò gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Ọlọ́run wá sọrún tó ń fi ṣe fún Ọlọ́run sọrú ìyà tó ń fi jẹ fún kórì tí a lè pé ó sọrú ìyà tó fi jẹ tí a gbá mọ́ akọ́dá wà bí lá ní ìgbàmọ́ tó lè akọ́dá wà bí lá ọ̀kẹ́ ìbátá dákúnà ìtàbárí tó yà máa yàjí alìwìlì dáadà sí Ọlọ́run tó wá sọ ọjọ́ tó wá jẹ́ wípé ní òun ó mú àwọn ọmọ kéékèèké tó yẹ pé ní ìbẹ̀rù ọjọ́ wàhálà ọjọ́ yẹn yóò máa sọ àwọn ọmọ kéékèèké di eléwú lérí. yàwó máa ń yẹ̀jà alìwìlì dáadà sí bá àsàmà òmò bá tẹ̀rọ òdìrí tánàwà dùn mọ̀fọ́ ọ̀la. Ó wá tún wá sọ ti sánmà pé òun ó ṣe kí ni òun ó fọ pẹ́ yóò gbà fífọ́ pẹ́ ó wá ní àdéhùn Ọlọ́run tóun ó ṣe ní tó mú ṣẹ ni. Ẹ wá wo comparison láàrin nǹkan méjì, ó dákọ̀ àwọn ọmọ kéékèèké ó dákọ̀ sánmà. Tẹ́ bá wà àwọn ọmọ kéékèèké sáwọn ọmọ kéékèèké máa lágbára ní àbí wọ́n máa lẹ pẹ̀lú ìròyìn tá ti gbọ́n pa sánmà nísìn ṣé sánmà máa lẹ ní àbí máa lẹ. Ẹ wá wo comparison tọ́lọ́run bá gbé jáde láàrin méjèèjì yẹn. Ọlọ́run ní àwọn ọmọ kéékèèké yàwó máa ń yẹ̀jẹ̀ alìwìlì dáadà sí bá ó ní tó wọ́n ṣe fáwọn ní pé àwọn máa dàgbà wọ́n máa darúgbó àwọn get to stage tó tún ṣe kíni tó tún àìsí àbí pẹ̀lú bẹ̀rù tọjọ́ náà. Ó wá ní pẹ̀lú bẹ̀rù ọjọ́ náà ìta wá sọ pé òun le kò tí yé nǹkan tàwà sọ pé òun le ó wá sọ wípé ní òun kọ́ àsàmà òmò bá tẹ̀rọ. Ó wá ní ọjọ́ yẹn yẹ ṣúkù sàmà ọjọ́ yẹn ó fọ́ sánmà tí ẹ̀ ìrìnkẹ́ tí òun ò lè tó lẹ a ní kó darúgbó in tó ń wá ṣe a ní kóhun ṣe kíni tó ń lè tí a ní kóhun ṣe kíni kóhun ó fọ́ kó fọ́ pẹ́. káàdà wà dùn bàbọ̀lá. tí ó tún máa ní pé Ọlọ́run sọ tí ó ṣẹlẹ̀ fáwọn tó lẹ bẹ́ẹ̀ náà sọ tí ó ṣẹlẹ̀ fáwọn wo àwọn alágbára. àsàmà òmò bá tẹ̀rọ. káàdà wà dùn bàbọ̀lá káàdà wà dùn. Ó jẹ́ ó yé wa pé ìbẹ̀rù tí ó tún máa wọn ọmọ kéékèèké gan kìí tún ṣe tó tún le jù ẹ̀ pé ká ní pé tó le jù náà ni ó yẹ kó pọ́n dànù ni àti bẹ̀rù ńlá bá mú ọmọ kéékèèké nǹkan ńlá tó ó yẹ kó ṣe kí ni kó pọ́n dànù ni ṣùgbọ́n Ọlọ́run wá lóun ó fi dàn án lógbó ni ṣùgbọ́n tó wá lé ó nù yẹn ìbẹ̀rù yẹn á fi ṣe kí ni á fi fọ́ òun dànù á fi pa tiẹ̀ jẹ́ á fi tú ká yányán ẹ̀ pé tó le ló yẹ kó ní bọ́dì láti fi lè resist ẹ̀ kó ní resistance lára ṣùgbọ́n Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ fún wa náà nìyẹn gbogbo eléyìí náà Ọlọ́run bá fi ń ṣèkìlọ̀ fún wa ní àsàmà òmò bá tẹ̀rọ. ẹ wá rí pé tọ́lọ́run bá mú bẹ̀ níbi tàwọn ọmọ kéékèèké ó ní nkàfárí tún ó ṣe tàhdírù fáwọn wo àwọn alkafiri ó ṣe tàhdírù ó ṣe ìṣọ́ra fún àwọn tán ya kèfèrí pé tí ń fi ń dá lára ní nígbàtí ó wá sọ ti sánmà ó wá sọ wípé ní kana wa'duhu maf'ula kana wa'duhu maf'ula kana wa'duhu maf'ula kana wa'duhu maf'ula. Ọlọ́run ṣe tàkídì yẹn ó fi yẹn nílẹ̀ pé àdéhùn Ọlọ́run tí ó ṣẹ ni o kò ní lọ láì ní iṣẹ́ á fi rinlẹ̀ bẹ́ẹ̀ so in tí ó bẹ̀lẹ̀ ní tí ò sí rán bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹ́ lọ mọ̀ bẹ́ẹ̀ sọ́nà ọba yẹn làwọn fi ń ṣeré Ọlọ́run ọba yẹn láàfẹ́ pọ́nlé láàfẹ́ mọ pàtàkì ẹ̀ láàfẹ́ mọ rírí ẹ̀ Ọlọ́run wá ní inna hadhihi tadhkiratun inna hadhihi tadhkiratun faman sha'a ittakhadha ila rabbihi sabila faman sha'a ittakhadha ila rabbihi sabila
inṣáàlá lọ́la a máa tẹ̀síwájú. Ọlọ́run inna hadhihi tadhkiratun jákà tí lè rí Ọlọ́run ní gbogbo súrà yìí gbogbo tá a ti sọ fún yín látàárọ̀ ìrántí ló jẹ́ o. faman sha'a ittakhadha ila rabbihi sabila. Ó ní gbogbo ẹni tó bá wá fẹ́ gbogbo ẹni tó bá wá wù yóò tètè mú ojú ọ̀nà lọ́sọ́dọ̀ olúwa rẹ̀. Ọ̀nà olúwa rẹ̀ ni ó tètè mú pọ̀n. Ọ̀nà olúwa rẹ̀ ni ó tètè ṣe kíni ni ó tètè mú pọ̀n, kò ní ṣe ra rẹ̀, kò ní kó bára rẹ̀. A máa ṣàlàyé ìyẹn lọ́la inṣáàlá. Ashraka nurullah wa thabata hukmullah ahsana qawlullah.